ẹni títí Ọlọ́run tá a lè pè ní waliyullah Shehu Al-Izza. Ǹjẹ́ tí wọ́n bá lẹ́ni Ọlọ́run ǹjẹ́ ọgbà ọmọ àbí ká tiẹ̀ bí wọ́n gan pé ṣé ni Ọlọ́run ni ọ́? àbí bó ti wù mí ǹjẹ́ mo lè fọwọ́ sọ̀yà pé ni Ọlọ́run ni mí? Kí la fi dá ẹni Ọlọ́run ọba mọ̀? Ṣówó ni? Ṣé mọ́tò ni? Ṣaṣọ ni? Laysa bil amwali yu'rafu waliyullah. Kìí ṣe mo lówó tẹ́nìkan ò nírú ẹ̀rí. Laysa bil amwali yu'rafu waliyullah. Kò lówó bíi Dangote kò tí ì sọ ẹ́ dẹni Ọlọ́run. Laysa bil amwali yu'rafu waliyullah. Kò lówó nínú àfáà. Ẹ máa ń polówó ọwọ́ ń dáhùn. Ìwọ tí ì sọ ẹ́ dẹni Ọlọ́run. Ó ti ẹ̀já sí pé láyé lónìí àwọn àfáà tí wọ́n bá ní owó lọ́wọ́ tí wọ́n gbé dání làwọn èèyàn sọ pé àwọn wà líyìí Ọlọ́run. Laysa bil amwali yu'rafu waliyullah. Àfáà tí bá ń gun sayaratun samaniya. Laysa bil amwali. Sayaratun ìgbàlódéyìyà. Laysa bil amwali. Òun ni wọ́n kàgbé bẹ́ẹ̀ bá rí ọkọ̀ tí àwọn Ṣéhù gbé wá wallahi wàlíyìí Ọlọ́run ni wọ́n. Laysa bil amwali. Tó bá jásí pé mọ́tò ni kèfèrí gun mọ́tò tó ju táfà ní gùn lọ. Laysa bil amwali. Tó bá jásí pé owó làá fi dá yẹn mọ́ ni olówó náà ń pọ́tẹ́bù. Laysa bil amwali. Tó bá yẹ pé kéèyàn ní owó làá fi di ẹni Ọlọ́run ọba ni ẹlòmíì olówó Davido lọ́wọ́ nú àwọn àfáà. Laysa bil amwali yu'rafu waliyullah. Ẹ má fowó dájọ́ talẹ̀ ni Ọlọ́run. Laysa bil kusuri yu'rafu waliyullah. Àbí alukufuru alaaliya. Laysa bil kusuri yu'rafu waliyullah. Wallahi bẹ́ẹ̀ bá yẹ tí àwọn Ṣéhù kọ́ ẹ mọ̀ pẹ̀lú Ọlọ́run ọba ni wọ́n ilé kọ́lá fi mẹ́ni Ọlọ́run. Wa laysa bil thiyabil fakhira yu'rafu waliyullah. Ìjọba àwọn agbádá wọ́n á ṣiṣẹ́ sí i látòkèdélẹ̀ àti wájú àtẹ̀yìn àti inú àtìta kò tí ì sọ ọ́ dẹni Ọlọ́run. Laysa bil thiyabil fakhira. Àìmọye lomiì tó ń torí ìmúra tó ń kúnlẹ̀ sí níwájú pé ẹ̀rí Ọlọ́run dé ìwọ gé jùlọ wájú Ọlọ́run. Laysa bil thiyabil fakhira. Ṣaṣọ wa ni. Yu'rafu waliyullah. Ọgbọ́n tí Ọlọ́run ọba lè kí ọ lọ́sọ ni ó ní awliya'i. Awliyai tata kibabi. La ya'rifuhum ahadun ghayri. Allah Ọlọ́run ni. Awliyai tata kibabi. Ẹ̀rọ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ìlú Ọlọ́run. Awliyai. Ẹ̀rọ àwọn tèmi gangan nínú àwọn ẹ̀dá. Awliyai. Ẹnìkan ò mọ̀ èmi ni mo mọ̀ àwọn nǹkan mi. Tata kibabi. Èmi ni mo dá wọn mọ́ ẹnìkan ò lè sọ́wọ́ èmi ni mo mọ̀ àwọn tèmi. La ya'rifuhum ahadun ghayri. Èmi náà mo dá wọn bí ẹni mi ni wọ́n. Èmi sì mo dá wọn mọ̀ kódà àwọn gan náà ò mọ̀ra wọn. La ya'rifuhum ahadun ghayri. Ẹ̀rí ẹlòmíì yóò kàn ra jókòó lẹ́gbẹ̀ẹ́ kan kódà ẹ̀yìn aago ni ó wà. Fìlà tó dé ó jẹ́ kẹ́ ẹ lé sẹ́yìn pé wọ́n yóò bá sáfù wájú mu. La ya'rifuhum ahadun ghayri. Orí aṣọ tó wọ̀ tó dàbí aṣọ ìnulẹ̀ kò jẹ́ kẹ́ ẹ lè pé síwájú pé kì í ṣe ni Ọlọ́run jókòó sẹ́yìn. La ya'rifuhum ahadun ghayri. Ọba tó sì dá sí mọ̀ kó ju gbogbo ẹ̀yin tẹ́ wà ń jòkó lọ. Allah. Lillahi tata kibabil izzi. Lillahi tata kibabil izzi shakiran. Aghamahu mufirida il fakiri jilala. Aghamahu mufirida il fakiri jilala. Àwọn ọlọ́wọ́ bá bẹ àmọ́ àfa umum. Ọlọ́wọ́ bá bá wọn mọ́. Firida il fakiri jilala. Firida il fakiri.
aṣọ wo ní jẹ tàwa yòókù. في رداء الفقر ó lè wọṣọ tó ti ya nígbà yàtọ̀ ti fa bẹ́rẹ́rẹ́. في رداء الفقر ó lè dé fìlà tó ti dálu láàrin. في رداء الفقر ó lè wọ slippers jáde. أخفاهم في ẹni mọ̀ wọ́n wọ̀ pé رداء dákun bọ́sẹ̀ ń darí àwọn àfa gidi lábẹ́rẹ́. الفقر ẹni جلالا bẹ́ẹ̀ sì ń sọ yìí ìjìláàlà ó tóbi wájú ọba tó dá. هم السلاطين في أتمار مسكنتي Ọmọ sẹlẹ̀ àti inú ọba ni wọ́n. هم السلاطين Èèyàn tó tóbi ni wọ́n. في أتمار مسكنتي Wọ́n fi àtìmẹ́rì mẹ́sìgánẹ̀tì. Aṣọ ìyẹ́pẹ́ ló wà lọ́rùn wọn. في أتمار مسكنتي Bàbá débi tí wọ́n ń gbé ilé alámọ̀ ni wọ́n ń gbé. في أتمار مسكنتي Bàbá déwájú wọn tí wọ́n bá ń jẹun gàrí èdè epo ló ń jẹ wọn. في أتمار مسكنتي Wọ́n fi gàrí sínú abọ́ wò wá fepo sí wọ́n ti jẹun wọ́n ti yó. استبدوا من ملوك الأرض أكيالا Bí wọ́n ti wáyé tí wọ́n bá sọ lọ́wọ́ bá bí ọlọ́run dákun ní tí mo fẹ́ kó o ṣe lọ́run sì ṣe. استبدوا من ملوك الأرض أكيالا Bí a bá fẹ́ dá ẹni ọlọ́run ọba mọ̀ nǹkan méjì péré nìyẹn fi dẹni ọlọ́run. Tó bá wù ọ́ kó o dẹni ọlọ́run tó fẹ́ wà nù wọn ló fi jásí pé tí gbogbo ayé bá jẹ́ 100% 2% lẹ́ni ọlọ́run. Tó o bá fẹ́ dẹni ọlọ́run obìnrin lè jẹ́ ni ọlọ́run dandan kọ́ ni kó o já àfa àkó tó dẹni ọlọ́run. Àwọn ìlòkùn bí àwọn àfa nìkan ni awùlíyá ùlá rárá ẹni ọlọ́run bẹnu àwọn tí ń tata ẹni ọlọ́run bẹ tó yẹ sí pé ẹni ọlọ́run ni pọ̀mọ́ sì ní ń tà ẹlòmíì akó kọ́tà ni wà líwú ọlọ́run sí ni kọ́tà sì ní bá wọn kó ọlọ́run náà wá júwe ẹni bá fẹ́ dẹni rẹ̀ iṣẹ́ ni o wọ́n ń fẹnu lásán jẹ́ ni ọlọ́run lọ sínú Suratu Yunus lọ́hùn. بسم الله الرحمن الرحيم kí ló wí bẹ́ẹ̀. ألا إن أولياء الله Masha Allah. لا خوف عليهم ولا هم يحزنون لا خوف عليهم ولا هم يحزنون sórí pé kò rọrùn kó sínú wọn. ألا إن أولياء الله káyà rẹ délẹ̀ fún mi. لا خوف عليهم ولا هم يحزنون mo fọ́ sínú wọn náà máa múra kalẹ̀. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم kò sí sẹ́bí kí náà bẹ́ẹ̀. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون البشرى في الحياة الدنيا وفي الآخرة تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ألا إن أولياء الله إن أولياء الله àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́run. إن أولياء الله tó bá mọ̀ kó fẹ́ wà nù wọn bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀. لا خوف عليهم láàkàn fún ni alẹ́ yìí kò sí pààyà fún wọn. لا خوف ẹni عليهم bá jẹ́ ni ọlọ́run bí nàìjíríà ti rí bó ti rí tí kò wá tọkàn wọn ò balẹ̀ yìí ọkàn tí wọ́n sì balẹ̀ fọlọ́. لا خوف عليهم ولا هم يحزنون bí ẹni ọlọ́run bá rí nǹkan ìbànújẹ́ kò ní kà kún ìbànújẹ́. لا هم يحزنون bọ́mọ wọn bá kú wọn ní ìbànújẹ́. ولا هم يحزنون bíyàwó wọn bá kú wọn ní ìbànújẹ́. ولا هم يحزنون bí wọ́n tẹ́bí bá ń pa wọ́n wọn ní ìbànújẹ́. ولا هم torí wọ́n gbà يحزنون yí pé
ọba tó dá mi ń dára ṣé mo fẹ́ mọ balùwẹ̀ ṣíṣe ọlọ́run ni. لا خوف عليهم ولا هم يحزنون. Láàtọ̀ fún ni alẹ́ yìí kò sí bẹ̀rù fún wọn. ولا هم يحزنون. Kò sí bàlújẹ́ fún wọn. الذين آمنوا. Èèmù bẹ̀rù ọlọ́run. Àkọ́kọ́ ni pé wàá wà nú àwọn alladhina amanu. الذين آمنوا. Nǹkan méjì ni wàá fi dẹni ọlọ́run. Méjì ni àyà yìí ti kà fún wa yìí. Àkọ́kọ́ ni pé wàá wà nú àwọn alladhina amanu. وكانوا يتقون. Al-imanu billah. الذين آمنوا. Wàá nígbàgbọ́ sọ́ba tó dán. الذين آمنوا. Ó kàn jẹ́ Mùsùlùmí ni ó ti di mùmìnì. الذين آمنوا. Mùsùlùmí pọ̀ láyé mùmìnì ò tó nǹkan. الذين آمنوا. Tó bá ti gbà pé nìkan ní í ṣe ọ́ ò tí ì di mùmìnì. الذين آمنوا. Tó bá ti gbà pé nìkan ní òjò dá fún ọ́ ò tí ì di mùmìnì. الذين آمنوا. Al-imanu billah gbà pé gbogbo nǹkan Allah. الذين آمنوا. Wọ́n nígbàgbọ́ sí àwọn màláíkà. الذين آمنوا. Wọ́n nígbàgbọ́ sí ànábì Ọlọ́run àtàwọn yòókù. الذين آمنوا. Wọ́n nígbàgbọ́ sí kádàrá o. الذين آمنوا. Gbà fọ́nà. وكانوا يتقون. Èkejì ni àkọ́kọ́ ni al-iman. Ẹlẹ́kejì ni at-taqwa. وكانوا يتقون. Àwọn awliyaa'u Allahi alladhina amanu wa kanu يتقون. ibi tẹ́kíwà yẹn iṣẹ́ wà ń bẹ̀ o. وكانوا يتقون. O gbọ́dọ̀ mọ dáfà pé Ọlọ́run ló méyèrè. وكانوا يتقون. Ọlọ́run ló mẹ́ni Ọlọ́run. وكانوا يتقون. Tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa tẹ́kíwà ìbẹ̀rù Ọlọ́run, ta ló lè náwó kó níbẹ̀rù Ọlọ́run ọba lòun? الله. Náwó. Tó o bá náwó, wọ́n ka ìmọ̀ye àwọn tó o ti ń ṣe tó lè yọ ọ́ kúrò ní sáfù àwọn oníbẹ̀rù Ọlọ́run. فلا تزكوا أنفسكم. Má fọ̀nà rẹ mọ́. لا تزكوا أنفسكم. Kí ni wọ́n ń sọ fún wa pé ni Ọlọ́run ní ọ́ sí? لا تزكوا أنفسكم. Kí ló ń pera rẹ ní ló ń pera rẹ ní nǹkan sí? لا تزكوا أنفسكم. Ọ̀pọ̀lọpọ̀ la ń wò láyé kó jẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba kò jẹ́ bí ń tí. هو أعلم بمن اتقى. Àṣé la ya'rifu zatuqa subhanallah. هو أعلم بمن اتقى. Al-izza ẹ̀wọ̀n tó gbé wá a'lamu tafdil ló gbé wá. A'lamu biman ittaqa. من اتقى. Aliyya laysa taqwa. هو أعلم بمن اتقى. العمامة المكورة بيد الواعس ليست التقوى. هو أعلم بمن اتقى. عباءتك وعبادتك الواسعة ليست بتقوى. هو أعلم بمن اتقى. àìmọye ẹni tí ń wọ̀ wá bí àwọn àfáàní àwọn ẹni Ọlọ́run ní lọ́dọ̀ Ọlọ́run ọba ó jù wá lọ. فلا تزكوا